Yàtọ̀ sí Alhaji Wasiu Ayinde Kwam1, ta ló lówó jù láàrin àwọn onífújì? Taye Currency ti sọ̀rọ̀ o. Taye Currency olórin fújì ti sọ̀rọ̀ sókè, ó ní ẹ gbé fún Ọ̀túnba Àlàbí Pasuma wípé ó lówó dáadáa ju ọ̀pọ̀ àwọn olórin fújì tẹ́ ń rí yẹn lọ. Lóòótọ́ ó ṣeé ṣe kẹ́ máa rí ìmíì nínú àwọn onífújì olórin tí wọ́n máa gbé bèèlì owó dání nínú fọ́nrán tí wọ́n máa ná, ṣùgbọ́n Taye Currency ti wá forin sọ̀rọ̀ wípé aláyé ni Pasuma o, ẹ má lọ fojú kéré Pasuma, ó kóyàn mọ́ra. Lórí Facebook ni arákùnrin kan ló ti sọ̀rọ̀ yìí, Henry Azeez lórúkọ ẹ̀. Ó wá sọ̀rọ̀, ó ní ṣojú òun kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ló ti jẹ́ wípé bí Saheed Osupa, Malaika àti Sulaiman Adio àtàwẹ́wẹ́ bá rí Pasuma wọ́n máa ń gbé e fún gan ni o. Aláyé ni, ṣùgbọ́n bí wọ́n bá ti wá bẹ̀rẹ̀ sí ní kọrin lórí stage ni wọ́n máa fi oríṣiríṣi òwe sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n máa rúùdù sí kí àwọn èèyàn lè mọ̀ wọ́n. Henry Azeez yìí ní fún àpẹẹrẹ ẹ wo rẹ́kọ̀dù Saheed Osupa báyìí pé àwọn rẹ́kọ̀dù ẹ̀ kan ti lọ́lẹ̀ láti ìgbà tó ti dáwọ́ dúró àti máa bú Pasuma tó fi di pé ó ti wá bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ ránṣẹ́ sí Kọ́lá Olóòtú wípé ó tiẹ̀ ti wá bẹ Pasuma nílé ẹ̀ fún àwọn àṣìṣe kan. Arákùnrin yìí ní kódà K1 gan yẹn Kwam1 recognize Pasuma gẹ́gẹ́ bí ẹni tó kàn lẹ́yìn òun ní agbo fújì. ẹja gbóhùn orin lẹ́nu Taye Currency lórí ohun tó sọ nípa Wasiu. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ìwọ̀n tí màá ṣe mú yí kiri, òun lè ń gawú sínsìn, òun lè fi ń kọ́ bọ́ọ̀dì. Tèmi bá fẹ́ dáhùn sí máa so, mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ máa so, òun tó lọ ń ṣe fún mi èsì ló já bàtà. Tí máa ní bá so, ọ̀gá yín, abẹ́ ń ṣe máa so ọ̀gá yín. Olóòmọ̀ máa ń gbàgbà gbogbo ọ̀gá yín, bàbá yín. Wọ́n máa ń kóyàn mọ́ra ìrẹ́jọ́ máa rí bí ẹ̀sùn máa bá ya wèrè. Àwa ní yí lẹ́nu, ìlú wa yí lẹ́nu, ẹ̀kúrú ní sáwà. Abẹ́ ìsì èrè, Wasiu lọ́dọ̀ máa jáde bí. Abẹ́rẹ́ gbogbo fún tọ́lẹ̀, confidence kan ló fi sọ̀rọ̀ Àlàbí Pasuma. Gómìnà wọ́n tẹ̀ ní bí tó dára, mo gba sálárì ọmọ ń gbà, ẹ lọ kọ́ sí wa. Aláàrẹ pàṣẹ ẹni tí mo ní bá kàbúkárẹ́ kásọ́mẹ̀ owó wà o ẹ̀rọ kan ń lẹ̀ ní o ọlọ́run sí àánú mi jùlọ Ìbàdàn ẹ̀ láti gbéraga èyí náà lọ́ba tún ní. Láti dẹ́gbẹ́ tí mo ní ṣé mo fẹ́ kàwé ni. Ọlọ́run kò ní dẹ́gbẹ́ tí mo ní ṣé. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.